of the kidnappers in Nigeria. And you see, many people had inboxed me for the past 3 weeks. They were saying that Buki, we've not seen you making videos regarding Niger politicians again. And I told them that Nigerians, they frustrate you when you are talking on their behalf. You can imagine, there was a time I was condemning people that were campaigning for Tinubu because, and the next thing I was saying is, let everybody, when you vote if Obama vote for, let anybody vote for whoever the candidate they choose to vote for. You can't tell people who they want to vote for. This was coming from Nigerians living in Nigeria. I can never tell people who they want to vote for or who they should vote for. But if Tinubu and his government, if they did well in the first regime, in the first 4 years, they won't be struggling. They won't be buying people over to them to vote for them. You see, when I read such comments, it breaks my heart because ma wo pe ewa won tan ti tori mo gbawe to njosan, so ó jẹ́ kí n fà sẹ́yìn láti gbèjà Nigerians no difficult láti gbèjà jù. But having said that, ayi ma láwọn olólùfẹ́ tiwa tó nífẹ̀ẹ́ tá mọ̀ pé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ on their behalf. So that is why I refuse to be bullied to silence regarding this current government in Nigeria. So the same time I was thinking about the children in the captive. On was open in the Children's Day in Nigeria. Today should not be called Children's Day in Nigeria because the likes of Tinubu at our government say they are all with their children. Eti o si pe lawon ọmọ ìlọ́wọ́lọ́wọ́, àwọn ọmọ wà labroad, àwọn ọmọ náà wà ńbẹ̀. So yin on dey sọ pé Children's Day and àtijọ́ tó sọ pé ti kó àwọn ọmọ yẹn. Mo wo video kan náà àwọn ọmọ tó kó yẹn ṣe àwọn kidnappers yẹn wọ́n jó keg àwọn keg àwọn plastic keg yẹn wọ́n jó omi keg tó jó yẹn ó wá ń kàn sí àwọn ọmọ yẹn lára. I was really ara mi ń gbọ̀n ni àbúrò mi gan ní kí ló ṣe mí mo ń ké ni mo ò lè wo ibi tó bàjẹ́ dé nìyẹn. And Tinubu came out today. He was talking about the festive period. None of them came out to talk about the children in the kidnappers den. Mo rántí ìgbà títí Goodluck Jonathan ṣẹlẹ̀ ńgbà yẹn, ìyàwó Goodluck ó bọ́ta ó ní the blood of the children, mo ti wà gbé bó ṣe sọ̀rọ̀ yẹn ńgbà yẹn tó yẹ pé lọ viral. Remi Tinubu refused to come out to address the mothers. It is so shameful. Ṣọ́n fi Nigeria yàwó lọ́wọ́ Tinubu àtàwọn family ẹni. Ẹ̀dẹ̀ bí àwọn ọmọ tí yín ẹbí ọmọ èyí tó já gan nù yín gan at least á lọ ra ọmọ lọ́jà. Tí ẹ ní sympathy fáwọn ìyá tọmọ wọn sọnù yìí, ẹ ní sympathy. Ẹni tó bá dẹ̀ ti rí ojú yín bó ṣe rí yẹn, tójú yín dàbí ojú gbẹ́ Tinubu àti ìyàwó ẹ̀, wọ́n ti mọ̀ pé ẹ wà heartless. Ìkà ni yín, ìkà dẹ̀ kà yín. Ọba tó bá ṣe tìlú tòrò orúkọ ò ní parẹ́, ọba tó bá dẹ̀ jẹ́ náà tìlú bàjẹ́ orúkọ ò ní parẹ́. Ẹ wá ti sọ kidnapping, ẹ ti sọ the normal way of life ní Nigeria as if nothing happened. Olórí burúkú yín, ẹ wá ń gbé voice note kan kiri. Any VDM ó instigate ìjà ní Nigeria, ó ń parọ́ ọmọ president. Ṣojú yín fún àgbà tó sọ pé ó kó àwọn ọmọ lọ. Àná olórí burúkú ni ìtorí ẹ̀ mo ṣe detest agaga Remi Tinubu yẹn. Mo detest here with passion because kò ń ṣàbíamọ abiagba ni. Because tó bá jẹ́ abiamọ ni a ti bọ́ta wá address àwọn ọmọ ọlọ́mọ tó kó lọ sínú igbó a wá address wọn. Ọlọ́run ò dẹ̀ ní fire fún gbogbo yín. Àdàbí tó wáyé pọ́n fi Nigeria yàwó lọ́wọ́ gbogbo yín ni. Tẹ́ ṣe ń ṣe àwọn mẹ̀kúnnù báyìí. Àdúrà mi fún yín dẹ̀ lélẹ̀ ní Children's Day. Àwọn ọmọ yín, your children's children, àwọn ọmọ yín, gbogbo àwọn ọmọ yín pátápátá, they will be a victim of kidnappers. They will be a victim of Boko Haram. They will be a victim of another person's error. Àfi tí ó bá ṣe pé ìyàlẹ̀ fi ń jẹ àwọn Nigerians. Ìtúkẹ́ ló ṣe máa ń dùn mí tí n bá rí àwọn èèyàn tó ń campaign for this present government. The likes of all these Yoruba theaters, not all of them. The likes of Olórí Buruku Lẹ́gẹ́ Olóko Carrot yẹn. The likes of Olórí Buruku Eniola Badmus tó dàbí àpẹẹrẹ tàtàṣe tó ti bàjẹ́. Because why the likes of Olóṣì kí ló kọ bàbá yẹn náà Mazi 14 votes CP tó kẹ́ ló ṣe máa ń dùn mí because lè sọ pé torí ìjẹkújẹ tẹ́yìn fẹ́ jẹ kẹ̀dẹ̀ pretend pé mọ̀ pé this current government of Tinubu they are the worst to ever exist.
in Nigeria, I want the worst government to exist, and yet you'll be celebrating them, coming out to say people should campaign for them. We'll better you all. Posterity will judge you all at this current government in the mighty name of Jesus. Let it one short Muslim, Muslim, mo wish you many more years to come in the mighty name of Jesus, inshallah. And I'm very happy they deported Gumi back. Gumi is spokesperson for the kidnappers. Gumi is spokesperson for Boko Haram. So no spokesperson, anybody that speaks for Boko Haram, he should not be allowed in any of the country in the world. Is a coronavirus, is a threat to that country. I love the way the Saudi government, they deported him back to Nigeria. He was not allowed to go on that ground. Kudos to Saudis. These are the people Nigerian government, they are pampering. They pamper him. He talk as if he owns Nigeria. Ọlọ́run á mú gbogbo yín, àdàbí àdà fún gbogbo yín. Anyway, kí n tó lọ, mo ní kí n fi aṣọ mi wọ̀n mi ni. Bubu ni mo wọ̀ lẹ́ni ní Portugal because I thought ẹni ọdún káwa náà bá wọn ṣọdún. So this is my bubu. Ṣètìrì mo yìí máa ṣe fídíò tẹ̀márì dáadáa. And my earring is from Nisi. Mo yọ oṣù wa ń yọjú bí èkúté lẹ́yìn mi báyìí. It's from Nisi Gold in America. This is a 10 karat gold. Okay, thank you all. I wish you all the best. Again, happy Salah to all my Muslim families worldwide. I wish you many more Salah. You will live long to witness many more Salahs, inshallah. Love you all. Love you loads. Ciao. I'll see you in my next video. Bye. Bye. Ó wà available now. Gbogbo lówó Lady K African store, kò sí nǹkan tẹ́ fẹ́ tí ò sí ní Lady K store. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi, ọdún yìí ti tún lọ Olúwa, ọdún yìí ti ń lọ o. Kò ní dá ká má rí nǹkan achieve, kò ní dá ká tún máa rápálá máa dààmú máa ṣe wàhálà. Kí lọ́nà àbáyọ láti bọ́ lọ́wọ́ gbogbo ìṣòro wọ̀nyí? Ní pé ká tọ́jú ara wa. Gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn spiritual items, àwọn iṣẹ́ tó múnádóko, àwọn iṣẹ́ tó confirm tó ń jẹ́ gidi, ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ. The baby of Oduduwa ó wà available. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ rà ó wà ní Lady K store. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́, obì ni, orógbó ni, atare ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ wà ní Lady K African store. Tó bá wá jẹ́ àwọn body cream kẹ́kọ̀ọ́ máa maintain skin yín, ẹ̀yin ò fẹ́ lo cream ẹ fẹ́ pupa ju pé color yín nìkan kẹ́ máa maintain ẹ pè mí, cream wà tí màá recommend fún yín tẹ́ dẹ̀ máa like. Ẹ̀yin tẹ́ bá wá ní spot lára, black spot níbikíbi tó bá wà lára yín, cream wà tẹ́ máa lò tí gbogbo black spot yẹn máa lọ. Tí skin yín dẹ̀ máa ṣe rí ajẹ́bídán lélẹ́yìí. Àwọn èèyàn patronize Lady K wọ́n kan sára. Gbogbo ẹ̀yin tẹ́ patronize mi tẹ́ pé Lady K tó bá rí mi nísìn lágbára Ọlọ́run ayọ̀ yìí wà ní dìbànújẹ́. Inú tèmi náà máa ń dùn tó bá ti pé Lady K bye kasa, I always happy. Lágbára Ọlọ́run inú gbogbo wa dẹ̀ máa dùn ni. So gbogbo ẹ̀yin mọ́mì mi tẹ́ bá need àwọn aṣọ lọ́lọ́kan òjọ̀kan, any tí tẹ́ bá fẹ́, ìbàjẹ́ wig, ẹ pè mí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ra wig nínú ọ̀sẹ̀ tá wà yìí yá. Ẹ ṣé gan ni. Èmi mọ̀ pé tí bá ti ń dé wig bẹ́ẹ̀ lẹ́ mọ̀ bá mi ra wọn tó ìmọ̀dé wá ìmọ̀ wá fi polówó ọjà, but máa dé fìlà mi sísàlẹ̀, but ẹ máa rí beauty ẹ pé yes tẹ́ bá dé bó ṣe máa fine lórí yín òun lélẹ̀ máa dé wọn wá. Eléyìí tọ̀dọ̀ mi lélẹ̀ kì í ṣe for sale, but mo ní something similar. Mo ní ẹ̀yin tẹ́ bá need something like this, I have it. Something similar òun nìyí. Ó fúyẹ́ gan lórí, ó fúyẹ́. Ẹ̀yin tẹ́ bá need ẹ̀, mo ní braid ẹ̀, mo ní twist ẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ twisting ó wà. Ẹ̀yin tó bá yẹ pé braid ẹ̀ lẹ bá fẹ́, òun ni ó dúró re. Eléyìí sìn ẹ̀mọ̀gbà tí mo ti ń lò bó ṣe máa bá kú lélẹ̀. Ó dijọ́ tí bá ní wo mi lọ́wọ́ wíìgì mọ́jà rẹ̀ tí bá jù sí gbó. Torí ẹ̀ lè ṣe dá kí ọmọ ra nǹkan original. Ẹ ra àwọn wig original, ẹ gbádùn wọn dáadáa. Tẹ́ bá ra wig gidi, ẹ máa enjoy ẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ pè mí èyí tẹ́ bá ti fẹ́, ó wà available. Tẹ́ bá fẹ́ wig tó gùn báyìí, tẹ́ kàn fẹ́ àwọn short wig, ó wà. Tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn woman hair, ó wà. Tẹ́ bá dẹ̀ fẹ́ àwọn tó tún gùn jẹ́lé lọ, mo ní wọn available. Tó gùn dáadáa tó máa kàn yín ní bàdí. Ẹ mọ̀ pé mo ní gígùn kan náà tí mo máa ń lò báyìí tó máa fẹ́ kàn mí ní bàdí yá. Mo tún láwọn tó tún gùn ju tọ̀dọ̀ mi yẹn lọ, ó wà. So èyí tẹ́ bá ti fẹ́, ẹ pè mí, mo wà available fún yín. Ó dúró re.
ojú òní tí wà mí níwá yín tì. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi. Ẹ má dẹ̀ gbàgbé láti bá mi subscribe sí membership mi náà. Mi ò ní wá yín tì. Ẹ ṣé gan, ó dàbọ̀.